káàsán, ẹ kú dédé wòyí, ẹ kú iṣẹ́ látàárọ̀, iṣẹ́ wa tó wa jẹ, iṣẹ́ wa ò ní dìṣẹ́. Ìròyìn ọjọ́ kan rí ló dé sétí gbọ̀yìn láti lè ṣe amóhùnmáwòrán GOT odò Ajogun ní ìpínlẹ̀ Ògùn la fi kalẹ̀ sí. Orúkọ mi ni Aisha Raji. Ṣáájú ẹ gbọ́ kókó oníròyìn náà. Ìjọba àpapọ̀ ti jẹ́jẹ̀ẹ́ àtìlẹ́yìn fún ẹ̀ka ètò ọ̀gbìn adìyẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti sọ pé ìwádìí onígbàdégbà ni àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ fún ní ọ́fíìsì àjọ tó ń pè fún àkóyawọ́ nínú ètò ìṣèjọba. Ìjọba àpapọ̀ ti wọ́ àwọn 10 lọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn kíkó ohun ìjà wọlé lọ́nà àìtọ́. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ilẹ̀ Gẹ̀ẹ́sì yóò gbàlejò Blinken fún ìfọ̀rọ̀wérọ̀ lórí ìbáṣepọ̀ tó dánmọ́rán. Ìròyìn eré ìdárayá. Ìdíje eré ìdárayá àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹjọ rú ẹ̀ yóò gbéra sọ nílùú Àsàbà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti wọ́ àwọn èèyàn 10 kan lọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn pé wọ́n kó àwọn ohun ìjà wọlé èyí tí ò bófin mu lọ́nà àìtọ́. Wọ́n fi ọwọ́ òfin mú wọn lórí bí wọ́n ṣe lọ́wọ́ nínú kíkó àwọn ohun ìjà wọlé lọ́nà àìtọ́ eléyìí tí wọ́n sì ti gbà lọ́wọ́ wọn ní ibùdó Onne tó wà ní ìlú Port Harcourt nípínlẹ̀ Rivers. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè nílẹ̀ yìí nínú àtẹ̀jáde kan ni ó ti sọ pé ẹ̀sùn tí wọ́n fi kan àwọn èèyàn 10 yìí ni ó di bíbuwọ́lù látọ̀dọ̀ adájọ́ àgbà nílẹ̀ yìí nílé ẹjọ́ gíga tó wà ní ìlú Port Harcourt. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti ṣàrídájú ìdí tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà ṣe ṣàbẹ̀wò sí ọ́fíìsì àjọ tó ń pè fún àkóyawọ́ nínú ètò ìṣèjọba èyí tó wà ní ìlú Àbújá ìyẹn lọ́jọ́ Ajé Monday. Nínú àtẹ̀jáde kan lónìí, iléeṣẹ́ náà ṣàlàyé wípé àbẹ̀wò náà pẹ̀lú ìwádìí onígbàdégbà tí àjọ náà máa ń ṣe kì í ṣe pé wọ́n kógun jà wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ káàkiri. Iléeṣẹ́ náà sọ àsọyàn rẹ̀ wípé ìṣesí àwọn òṣìṣẹ́ rẹ̀ ni wọ́n ti dàrò gẹ́gẹ́ bíi pé wọ́n ṣẹ̀rù bà wọ́n, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀. Wọ́n wá rọ àwọn èèyàn láti dá àhesọ ọ̀rọ̀ náà nù, pẹ̀lú àfikún pé iléeṣẹ́ náà ó túbọ̀ máa ṣe iṣẹ́ wọn bí iṣẹ́. Alága àjọ tó ń fún ogun mọ́ àwọn tó ń pa owó ìlú ní pọ́npọ́ EFCC Olúkáyọ̀dé ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ìwà ìmọ̀kànmọ̀kàn tí àwọn agbẹjọ́rò ń hù pẹ̀lú bí wọ́n ṣe ń rìn kiri tí wọ́n wá àwọn tí wọ́n gbẹ́jọ́rò fún. Ó júwe ìwà náà gẹ́gẹ́ bí ìwà ìdójútini. Olúkáyọ̀dé tako bí àwọn agbẹjọ́rò ṣe ń wá àwọn tí wọ́n gbẹ́jọ́ wọn rò yẹn ní agbègbè ọ́fíìsì àjọ EFCC tí wọ́n sì fojú fo òfin àti ìlànà iṣẹ́ náà. Ó sọ̀rọ̀ yìí nígbà tí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí ẹ̀ka ti Ìbàdàn ṣe àbẹ̀wò sí i tí alága ẹgbẹ́ náà Ibrahim Lawal ṣíwájú àbẹ̀wò náà. Olúkáyọ̀dé wá rọ àwọn agbẹjọ́rò tó yanjú ẹjọ́ kan tàbí òmíràn ní àjọ EFCC láti mú òfin àti ìlànà lọ́kùnkúndùn pẹ̀lú bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn. Ìjọba àpapọ̀ ti sọ àsọyàn ìpinnu rẹ̀ láti mú ìdàgbàsókè bá ẹ̀ka tó ń rí sí ètò ọ̀gbìn adìyẹ nílẹ̀ yìí. Ẹni tó jẹ́ adarí fún ètò nǹkan ọ̀sìn ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn Winnie Lai Ṣọ́lárin ni ó sọ̀rọ̀ yìí níbi ìpàdé kan pẹ̀lú àwọn àgbààgbà àjọ náà ní ìlú Èkó. Lai Ṣọ́lárin tẹpẹlẹ mọ́ ìpinnu ìjọba láti mú akitiyan àti mú ojútùú bá ìdojúkọ ẹ̀ka náà lọ́kùnkúndùn tí ìdàgbàsókè ó sì dé bá a. Àjọ tó ń fún ogun mọ́ àwọn tó ń pa owó ìlú ní pọ́npọ́ ẹkùn ti Kaduna ti wọ́ Ibrahim Nuhu lọ síwájú adájọ́ Darius Kobo ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna fún ẹ̀sùn lílu jìbìtì. Shuaibu ló ń kojú ìgbẹ́jọ́ lórí àwọn ẹ̀sùn ìwà ìbàjẹ́ bíi 7 pàápàá jùlọ gbígba owó tó ń lọ bíi 100 mílíọ̀nù lọ́nà àìtọ́. Shuaibu bẹ̀bẹ̀ wípé òun ò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun nígbà tí wọ́n ń ka ẹ̀sùn náà sí létí, eléyìí tó mú kí agbẹjọ́rò olùpẹ̀jọ́ Lawal béèrè fún ọjọ́ tí wọ́n gbé ọ̀rọ̀ náà yẹ̀wò tí agbẹjọ́rò Shuaibu fúnra rẹ̀
Abdulkareem Audu kò sì béèrè fún ìtúsílẹ̀ rẹ̀. Wàyí o, adájọ́ Kóbò ti wá pa á láṣẹ pé kí wọ́n ti Shuaibu mọ́ kóló àjọ EFCC títí di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ìròyìn ọjọ́ kan orílẹ̀ ń tẹ́tí sí láti iléeṣẹ́ amóhùnmáwòrán GOT odò àjògùn ní ìpínlẹ̀ Ògùn. Ẹ jẹ́ àdókè lọ́hùn fún ìpolówó ọjà, tá a bá padà dé ẹ máa gbọ́ tó kù ìròyìn náà. Looking for your dream home? Need a trusted property developer? Welcome to Taogani Global Resources Nigeria Limited. We are your go-to experts in property management and development. With premium lands and houses for sale, all free from any encumbrance and backed by genuine documents. We bring your dreams to life. Located at Kilometer 42 Lekki Epe Expressway, Lakwe, Ibeju-Lekki. Call us today at +234 905 964 7250 and let's build your future together with Taogani Global Resources Nigeria Limited, where your peace of mind is our priority. Ẹ káàbọ̀ padà. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook, Instagram, X, ẹ tẹ GOT 104.9 FM. Bákan náà lè máa wò wá tẹ́lẹ̀ máa gbọ́ wa kétékété lórí ayélujára www.gottvandradio.com. Ẹ sì tún lè dáńlódù áàpù wa GOT 104.9 FM lórí àtẹ Google Play Store. Ìròyìn ilẹ̀ òkèèrè. Akọ̀wé ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ti ilẹ̀ Gẹ̀ẹ́sì David Lammy yóò gbàlejò akẹgbẹ́ rẹ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà Anthony Blinken lónìí fún ìfọ̀rọ̀wérọ̀ láti tún àjọṣepọ̀ tí ń bẹ láàrin orílẹ̀-èdè méjèèjì sọ bí ẹni sọgbá. Níbi ìfọ̀rọ̀wérọ̀ náà ti ọ́fíìsì ilẹ̀ Gẹ̀ẹ́sì tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, àjọ ọ̀rọ̀dẹgbẹ́ Commonwealth àti ìdàgbàsókè ṣe àgbékalẹ̀ rẹ̀ ni wọn ò tí ì máa pẹ̀kẹ́lù àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Ukraine àti mímú òpin débá rògbòdìyàn tó ń wáyé ní apá àárín gbùngbùn ìlà oòrùn àgbáyé. Ìpàdé náà yóò jẹ́ àkọ́kọ́ irú ẹ̀ tí ó sì máa wáyé lọ́dọọdún ní láàrin orílẹ̀-èdè méjèèjì. Ìròyìn eré ìdárayá. Gbogbo ètò ló ti tò fún eré ìdíje àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí tí ó gbéra sọ lọ́la ní pápá ìṣeré Stephen Keshi tó wà ní Asaba, olúùlú ìpínlẹ̀ Delta. Alága ìgbìmọ̀ tó ń ṣe kòkárí ìdíje náà, Olóyè Solomon Ọgbà, sọ fún àwọn oníròyìn pé ayẹyẹ ìtẹ́pẹpẹ ìdíje náà ni ó ṣe àfihàn onírúurú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ àwọn ìpínlẹ̀ tí yóò máa kópa nínú ìdíje náà láti tẹ̀lé ìlànà tí wọ́n ti là kalẹ̀ nítorí àwọn olùdarí ìdíje náà ni wọn ò fààyè gba ìwà ìyọraẹnijẹ bó ti wù kó mọ. Èyí ni òpin ìròyìn ọjọ́ kan yìí wá fún ti ọ̀sán òní, ṣùgbọ́n ká tó lọ ẹ gbọ́ àwọn kókó amẹ́nubà. Ìjọba àpapọ̀ ti jẹ́jẹ́ àtìlẹ́yìn fún ẹ̀ka ètò ọ̀gbìn adìyẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti sọ pé ìwádìí onígbàdégbà ni àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ fún ní ọ́fíìsì àjọ tó ń pè fún àkóyawọ́ nínú ètò ìṣèjọba. Ìjọba àpapọ̀ ti wọ́ àwọn 10 lọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn kíkó ohun ìjà lọ́nà àìtọ́. Ilẹ̀ Gẹ̀ẹ́sì yóò gbàlejò Blinken fún ìfọ̀rọ̀wérọ̀ lórí ìbáṣepọ̀ tó dán mọ́rán. Ìdíje eré ìdárayá àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹjọ rú ẹ̀ yóò gbéra sọ nílùú Àsàbà. Ẹ darapọ̀ mọ́ wa láago 6 fún àkójọpọ̀ ìròyìn wa. Aisha Raji lórúkọ mi. Ẹ máa yáṣẹ́ o.